Mr. Ọdúnládé Adékọ́lá, lóòótọ́ gbogbo wa la fẹ́ràn yín o, but ẹ ti ṣe nǹkan tó kù díẹ̀ káàtó. Fine, you are a wonderful actor, you are a talented actor, you are a well-respected actor, you are a known actor. But síbẹ̀síbẹ̀, àwọn nǹkan pépèpé kan wà téèyàn máa ń ṣe tó máa ń kù díẹ̀ káàtó. Mo wo fídíò interview Àǹtí Rámọ́tà, níbi tí Àǹtí Rámọ́tà ti sọ àwọn ọ̀rọ̀ kan, níbi tí wọ́n ti sọ pé nígbà tí Ambassador Ọdúnládé Adékọ́lá, nígbà tí wọ́n ṣe òkú bàbá wọn, eléyìí tí wọ́n ṣe recently tí ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ bá gbàgbé, nígbà tí níbi òkú yẹn àwọn celebrities wà ń bẹ, oríṣiríṣi àwọn èèyàn ló wà ń bẹ. Àǹtí Rámọ́tà ní wọ́n pe òun síbi òkú tí wọ́n ṣe. Àǹtí Rámọ́tà ní ó dùn àwọn gan-an wípé wọ́n pe òun. Now, a mọ̀ wípé Ọdúnládé Adékọ́lá is a busy person. Ó ṣeé ṣe kí wọ́n má pe Àǹtí Rámọ́tà, ó ṣeé ṣe kí wọ́n má rántí láti pè wọ́n. Kíní yẹn lè rí bẹ́ẹ̀, ó lè lọ bẹ́ẹ̀. But èmi kàn fẹ́ jẹ́ kí ẹ má fojú kéré irú àwọn èèyàn báyẹn. Ká má sọ pé Àǹtí Rámọ́tà, ẹ má rí wọn bíi pé wọn ò jámọ́ kankan. Colleague ni gbogbo yín nínú industry yẹn. Tí ìfẹ́ bá wà lóòótọ́, ẹ má fi ẹnìkan, ẹ má pa tẹnìkan tì. Yàtọ̀ sí Ọdúnládé Adékọ́lá, Àǹtí Rámọ́tà náà tún mention Fathia Balogun. Kí n tó sọ nǹkan kan, ẹ jẹ́ ká kọ́kọ́ jọ wo fídíò yẹn náà. Bàbá Ọdúnládé kú, wọn ò pè yín fún pátì wọn tó ṣe lábẹ́òkúta, ó dùn yín. Wọn ò pè mí sẹ́. Bàbá yìí ló kú o. Mo mọ̀ pé ìyá òkú bẹ́ẹ̀ ló kú, kò pè wá. Wọn ò pè yín. Wọn ò pè mí. Ó dẹ̀ dùn yín. Wọn ò pè wá, everytime náà wọ́n dẹ̀ máa sọ pé. Pé bàbá Ọdúnládé kú, wọn ò pè yín fún pátì wọn tó ṣe lábẹ́òkúta, ó dùn yín. Wọn ò pè mí sẹ́. Èmi náà lọ. Wọn ò pè mí sẹ́. Kí ló dé tí wọn ò pè yín? Wọn ò pè mí. Tó bá pé wọ́n pè yẹn máa lọ. Wọ́n bá pè mí máa lọ. Wọn ò pè mí rárá. Bóyá bọ̀dá ọdún gbàgbé ní ẹ mọ̀ pé. Ìgbà tí ìyá Fathia náà kú, Fathia náà kò pè mí. Wọn ò pè yín náà. Wọn ò pè mí. Kọ̀líìgì kan náà ni gbogbo yín dẹ̀ jẹ́ o. Kankan náà ni gbogbo wa. Now, ẹ rí i pé wọ́n dárúkọ Fathia Balogun náà. Ó kù díẹ̀ káàtó tá a bá ní tanra wa jẹ. Wípé wọ́n pe àwọn èèyàn, wọn ò dẹ̀ pe Àǹtí Rámọ́tà. Àǹtí yẹn máa feel bad. Tá a bá wò ó, kì í ṣe pé bóyá wọ́n ń sọ̀rọ̀ yẹn láti inú ìbínú àbí nǹkan kan, but ó ń dùn Àǹtí Rámọ́tà ni, ẹ má jà tanra wa jẹ. Ó ń dùn Àǹtí Rámọ́tà ni. Fine, ọwọ́ yín lè dí, ó lè, it is understandable pé ẹ̀yin náà ẹ pè wọ́n, but síbẹ̀síbẹ̀ n tó yẹ kẹ́ ẹ ṣe ní ìsìn nígbà tí àǹtí yẹn dẹ̀ ti jáde sọ̀rọ̀ nínú interview yẹn, tó bá jẹ́ pé lóòótọ́ nífẹ̀ẹ́ wà nínú industry, tó bá jẹ́ pé lóòótọ́ ni ẹ kó ara yín mọ́ra, tó bá jẹ́ pé lóòótọ́ lẹ máa ń support ara yín, nǹkan tó yẹ kẹ́ ẹ wá ṣe ní ìsìn ni wípé kẹ́yìn náà kẹ́ ẹ wá jáde kẹ́ ẹ bẹ Àǹtí Rámọ́tà pé kọ́ má bínú nǹkan kan báyẹn o, kẹ́ ẹ tiẹ̀ sọ nǹkan kan, kódà ẹ wá rọ́pa, ẹ kàn tiẹ̀ parọ́ pé nǹkan kan àti nǹkan kan, kó dẹ̀ lọ síbẹ̀ kó tán, that's it. Kò ń ṣe nǹkan tó lọ fàtó tó báyẹn náà. So ká lè mọ̀ wípé ẹ fi àǹtí yẹn, kò ṣe pé bóyá ẹ fojú kéré wọn àbẹ́ ẹ rọ́ wọn sẹ́yìn bákan. Irú àwọn èèyàn báyẹn náà wọ́n ṣe kó yàn kéré o, yíyan wọn ò ṣe kan kéré o. Torí náà jẹ́ ká gbìyànjú láti ṣe àtúnṣe. Àmọ́ ẹni tá à ń ṣẹ̀ tá a fi ń ṣe lọ́hùn, àti Ọdúnládé Adékọ́lá àti Fathia Balogun. Ẹ má fojú kéré Àǹtí Rámọ́tà, mo bẹ̀ yín ni, ẹ jọ̀ọ́. Tẹ́ ẹ bá wá lè jáde láti ṣe fídíò láti sọ̀rọ̀ nípa ẹ̀, mo believe pé ẹ máa ní phone number Àǹtí Rámọ́tà. Ẹ bá ní, ẹ máa mọ ẹni tó máa ní. At least iṣẹ́ kan náà lẹ́jọ́ ń ṣe, inú ẹgbẹ́ lẹ́jọ́ wà. Ẹ gbìyànjú àti pe Àǹtí Rámọ́tà, torí pé tán fi lè jáde láti sọ̀rọ̀ yẹn, ṣé pé ó ń dùn wọ́n, tán fi lè mention ẹ̀. So ẹ má kéré Àǹtí Rámọ́tà, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Láàárín èní sọ́la, ẹ bá wa pe Àǹtí Rámọ́tà, kẹ́ ẹ bẹ̀ wọ́n, kẹ́ ẹ jẹ́ kí ọ̀rọ̀ yẹn kó dẹ̀ tán síbẹ̀. Ẹ ṣé, mo dúpẹ́. Ayọ̀bámi Akínládé lórúkọ mi. The message is for Ọdúnládé Adékọ́lá and Fathia Balogun. God bless you. Industry ò ní bàjẹ́.